Kódà àṣírí tú o, àṣírí padà tú, àṣírí tú àṣírí padà tú. Ìdí tí wọn ò ṣe fẹ́ kí Májàsọ́lá Ìgbòho ṣá ọmọ Adéyẹmọ kó padà wálé látẹ̀yìn odi, àṣírí tú. Àṣírí kan àrò ò ní gbóná títí dalẹ̀. Ṣé wọ́n tí ò bá sí ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́ lásán. Tí ò bá dẹ̀ nídìí obìnrin ò kì í jẹ́ kúmólú. Ó tó ṣe bí òwe o, ẹ̀yin àgbàlagbà o. Obìnrin tó bá jẹ́ kúmólú á jẹ́ pé kúmólú lé wọn lọ ni. Ẹ wo ẹgbẹ́ mi, ṣé a máa tẹ́ ẹ wo iṣẹ́ rántí wọn? Ṣé mọ̀ wọn? Bọ̀dá GUNMI lórúkọ wọn. Ok, bọ̀dá kọ́. SHEIK Alfa GUNMI òun lórúkọ wọn. SHEIK GUNMI. Tẹ́ ẹ bá mọ̀ wọn. He was once a doctor. And he retired as a captain in Nigeria Navy. Òun ló bá ìjọba Buhari ṣe ọdún 8. Òun ló stand as intermediary láàrin ìjọba Buhari àtàwọn ajínigbé. Negotiator láàrin ìjọba orílẹ̀-èdè àti àwọn tí wọ́n terrorize ìlú yẹn. And he is still working freely ní ìlú yẹn. Àwọn aráàlú ẹ̀ tí wọ́n jẹ́ Fúlàní níbi tiẹ̀ wọ́n dẹ̀ ń cover ẹ̀ o. Ó ti sọ̀rọ̀ sókè o. Àmọ́ kẹ́ tó gbọ́n torí máa ka jáde fún yín ẹ dẹ̀ máa gbọ́. Ó lè sọ ní ipò tó terrorize ìlú. Òun wà lẹ́yìn odi àgbẹ̀. Wọ́n ti wá plan nísìn o. Ó ti ń bá Tinubu fà nísìn. Bólóyè ò ṣe ní wálé mọ́ rárá. Àṣàlákàrọ̀ kí fẹ́ kẹ́lòmí ìdín. Ó ní sí Tinubu bá lè pè òun. Olóòrè dà ti ṣiṣẹ́ pẹ̀lú Tinubu. Òun á work, òun á ṣiṣẹ́ gidi, iṣẹ́ tààrà pẹ̀lú ìjọba Tinubu. Wọ́n ní iṣẹ́ wo ló fẹ́ ṣe? Orí TV ló ti sọ o. GUNMI iṣẹ́ wo ló fẹ́ ṣe fún ìjọba Tinubu? Ṣé kí ètò ọrọ̀ ajé wa kó lọ sókè ni? Ó ní báàbù. Ṣé kí ìlú rówó náà ni àwọn oníkòjọ́? Ìdàgbàsókè àwọn ọmọ school àtẹ̀yìn òyìn ní strike mọ́ ó ní rárá o. Ọ̀rọ̀ epo, ìṣúná owó ọrọ̀ ajé wa ó ní ó tì. Ó ní ṣùgbọ́n lásìkò yìí tá a bá fẹ́ peace, tá a fẹ́ kí àlàáfíà kó jọba ní ilẹ̀ Nàìjíríà, Yorùbá nation ó yẹ ká máa jó ká máa yọ̀ ni. We are heroes. Orúkọ èmi àti yín ò lè kúrò nínú ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá láéláé. Àwa gangan ni wọ́n ń pè ní hero. Àwa gangan ni ọmọ ọkọ. Kò ní fẹ́ kí olóyè wálé. Ó ní Tinubu ó máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ o. Ó ní kó invite o. Ẹ wá bí mi pé ṣé wo ló fẹ́ ṣe pẹ̀lú President Bola Ahmed Tinubu. Ẹ bá yẹ kó yà yín lẹ́nu òdì sẹ́mi iṣẹ́ náà ni. Ewúrẹ́ ò kí ń paṣọ dà. Ewúrẹ́ kò kí ń pa aṣọ dà. Òjò pààyàn wọ́n ní ò fine. Ẹlẹ́jò tó pa ni o. Ṣé òjò tó pa ó pa ẹwà rẹ̀ kúrò ni? Ẹ wo, ẹ bá yẹ kí n disturb yín. Ẹ yẹ kí n ká jáde fún yín. Bàbá GUNMI ti sọ̀rọ̀. Ó ti gbóhùn sókè. Ẹ jẹ́ n ká jáde fún yín. Renowned Islamic scholar Sheikh Ahmad GUNMI expressed willingness to volunteer negotiation with bandits in order to restore peace in Nigeria. Fún àwa tá àgbóyìnbó bíi tèmi. Sheikh GUNMI ti bọ́ ta lóhùn volunteer ara wọn. Ó ní nothing dey shake. Ó ní ìjọba Tinubu yìí àwọn jọ máa ṣe ni. Ó lóhùn volunteer ara wọn as a negotiator láàrin ìjọba Tinubu àtàwọn ajínigbé. Ó ní kí peace lè bá àárẹ̀ ni o. So tí ìjọba Tinubu náà wá ti pa owó nísìn, wọ́n á máa kó fún GUNMI, á máa lọ kó fáwọn bọ̀dẹ̀ nínú igbó. Jọ GUNMI, Mr. GUNMI ẹ wá sà. Àwọn owó tẹ́ ẹ gbà láyé ìjọba Buhari fún ọdún 8. Àwọn owó yẹn ò ṣiṣẹ́ ni. Àbí kí ló dé táwọn ajínigbé tí wọ́n ti kó nínú igbó Nàìjíríà? A ní ẹ̀yin ìjọba wa, ẹ̀yin bàbá wa, à ń sọ fún yín. Ipe ẹjẹ́ àdá dúró. Tá a bá jẹ́ Yorùbá nation, tá a dá dúró.
GUNMI ò ní máa fún wa ní condition yẹn kó fẹ́ máa bá wa negotiate pẹ̀lú àwọn ajínigbé. Ẹ jẹ́ àtẹ̀síwájú o. During an interview with Trust TV ló tún sọ ó bold ó máa lọ sọ television máa sọ̀rọ̀ nothing dey happen. Sheikh GUNMI said he will join the process if President Bola Tinubu requests him to do so. That is to tell you pé wọn ò fẹ́ kí olóyè Sunday Igboho wálé rárá. Olóyè Sunday Igboho pariwo pé ẹja eradicate àwọn people yìí, ẹja lé wọn kó nínú igbó wa kó má ṣẹ́kù ẹyọ kan. Bíbélì náà sọ pé tójú ọ̀tún bá ń yọ ẹlẹ́nu ó ní kó yọ sọnù kó má affect tòsí. Bàbá Tinubu ṣó ti wá ń yé yín nísìn, ṣó ti clear, ṣé ti rí, ó ti yé yín wípé olóyè Sunday Igboho lọmọ ọkọ tó nífẹ̀ẹ́ ilẹ̀ Nàìjíríà, lọmọ ọkọ tó nífẹ̀ẹ́ ẹ̀rùn ẹ̀ tó jẹ́ Yorùbá. Olóyè Àdìsá Yorùbáwùyí àti gbogbo àwa tá a jọ ń ṣe Yorùbá nation yìí pátá, àwa lọmọ ọkọ, àwa lẹni tọ́lọ́hun fẹ́, tẹni tọ́lọ́hun yàn. Kò fẹ́ kàn nífẹ̀ẹ́ kó olóyè Sunday Igboho wálé, tó olóyè Sunday Igboho ń dó pé ẹja eradicate wọn. Kápàdíyàn dé àbí kí wọ́n pàdé máa ń sọ òun ní ká ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn ni ó ti o ẹja máa kówó fún wọn ni. Tí Nàìjíríà bá ti ń ṣiṣẹ́ ká máa kówó fún wọn. Okay, ẹja proceed. Why he stated that it doesn't necessarily have to lead the negotiation. He said he would gladly be part of any government approved group tasked at handling the talks. He emphasized the need for a holistic approach that involves scholars, emirs, and professors working together to bring peace back to affected areas. Ó emphasize because pé àwọn emirs ẹjọ́ àwọn ọba wa ńkọ́ ó pé àwọn ọba wa o ó pa àwọn ọba wa, ó ní àwọn emirs, ó ní káwọn pawọ́ pọ̀, ó ní lọ́kọ́ ní kó òun lead o, ó ní káwọn pawọ́ pọ̀, àwọn professors káwọn lè bring the peace sí affected areas ní Nàìjíríà. Aláìwọ̀n wọn ti pa àwọn ọba, wọn ti gbàgbé àwọn ọba wa. Ọlọ́run, wọ́n ti gbàgbé àwọn ọba wa. So Tinubu máa tún ti ṣe ń sìn, a tún máa kó fún GUNMI àtàwọn emirs láti máa fi ṣètò àwọn bandits. Ẹ wò ká tó bọ̀pọ̀ lọ sílé olóró. Ẹ̀yin tẹ́ ẹ ti download tap send, ẹ lọ bá mi download tap send. Ó lẹ́wọ́ lógo ẹlẹ́gbẹ̀ẹ́ mi yẹn. Tap send ní application tẹ́ lè fi send owó sí Nàìjíríà lẹ́ni ìwé ẹ̀tẹ̀ bá wà. Bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí 775 naira. Bí ṣe ń sọ pé fóònù mi ló pẹ́kẹ́, wọ́n fún mi notification ni. Wọ́n lówó ti di 775 naira bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ìyẹn wá kọ́ o, tí ẹ bá lo orúkọ mi, ẹ má lo Yorùbáwùyí o. Abíọ́lá ni mò ń jẹ́. Ẹ lo Abíọ́lá 223 as your code. Ọmọ bí pé ṣe ní promo code, ẹ sọ pé ẹ ní ẹ tẹ̀ ẹ kọ́kọ́ Abíọ́lá 223 orúkọ mi lẹ ń wò yẹn. Ẹ fẹ́ gbọ́, wọ́n máa fún yín ní $10 as a bonus ní ọ̀fẹ́. Ẹ lè try ẹ. Kódà bẹ́ẹ̀ send $1 for your first transaction. Kẹ́ send $1, wàhálà ẹ gba $10. Ẹ já proceed. GUNMI. I don't have to lead it, but I will volunteer myself to be part of it. No, no, kọ́ni kó òun lead you. Ṣùgbọ́n wọn á volunteer ara wọn láti jẹ́ part of it. It's not about leadership. It's about a holistic package that address the issue. Ó tún sọ̀rọ̀ nípa leadership níbi negotiation. Ẹ jẹ́ èèyàn bá wa dà. Ẹ̀yin bàbá wa dà nílẹ̀ Yorùbá. Wọ́n ti gba yín sẹ́yìn o. Àwọn tó fẹ́ máa pọ́ǹpù owó lọ nìyẹn. Wọn ò tí ì tún Niger Republic. Wọn ò tí ì tún ṣe tán. Bàbá Tinubu, ẹ jẹ́ gbalẹ̀ Yorùbá fún wa. Kọ́kàn tí yín náà balẹ̀. Because eléyìí sọ fún yín wípé tí ẹ bá kọ̀ láti negotiate pẹ̀lú wọn, wọ́n máa pọ́ǹpù wọn wọlé wá ni. Ọ̀dọ́ bẹ̀ sí ní ìlú lára, ẹ padà negotiate. Tẹ́ bá wá negotiate pẹ̀lú wọn, ẹ ní rí ìjọba ṣe. Ẹ fẹ́ gbọ́ sà,
ẹ ò ní lè rí ìjọba yẹn ṣe tó owó tó yẹ kẹ́ fi ṣèjọba lè máa kó fún wọn. Ọba rán ni níṣẹ́ ó du ọba kún, iṣẹ́ ọba ò ṣe má jẹ́, ó du ọba ò ṣe rọ́ọ̀lù. Ọmọ yín tó já kíkanjú tó láwọn èèyàn lẹ́yìn ẹ má yẹ kí n sọ pé lẹ́yìn ní gbogbo àwa Yorùbá láti lédà sẹ́yìn òdì yẹn kíní kan tí wọn kì í jọ wọn lójú. Bó ṣe rí nìyẹn, ẹ já sọ̀rọ̀ síwájú. We need the involvement of emirs. Ó tún sọ, not your obas, not your àgbààgbà ilẹ̀ Yorùbá. Only we need the involvement of the emirs, scholars and university professors láti negotiate pẹ̀lú bandits. Wàhálà Nàìjíríà ti tán. Láti negotiate pẹ̀lú bandits, we need emirs, scholars and university professors who have conducted extensive research on these matters. Let all sit down together so that we can achieve peace and enable people to return to their farms. If you don't sit together, you are not going to the farm again. Everybody abo. They need to sit together with the emirs because ẹni tó bá mọ àti wáyé Olúnàgún ló máa mà ti lọ ẹ̀. Àwọn náà mà ti wáyé àwọn ará bí. Wọ́n yẹ kó yẹ nípa àwọn mà ti lọ wọn ò dẹ̀ ní lọ o. Wàláì. Èwo tó bá máa fi yan ṣẹ̀sín ni góńgó orí imú ẹ̀ ni ló máa ń dúró sí. Àwọn ilé dúró sórí imú yín ni. On your neck they shall see bọ́lá bọ́lá. On your neck they ya. On your neck. On your neck they shall sit bọ́lá bọ́lá. Ṣé ti gbọ́ bàbá? Wọ́n jókòó lé yín lọ́rùn ni o. Wọ́n láwọn need àwọn emirs láti negotiate. If not, no peace. Nobody is going to farm. Bàbá, ṣó ń clear? Ṣé ẹ̀ rí? Ṣé ti pé ọmọ ọkọ làwa báyìí nísìnyí? Ṣé ti pé àwọn la fẹ́ dáadáa fúnlẹ̀ Yorùbá? Gádàdì, ẹja súnmọ́ wájú. Sheikh GUNMI expressed he welcomed the recent call by former Zamfara State Governor Senator Sonny Yerima for negotiation with bandits, suggesting that they deserve amnesty just like former Niger Delta militants. And then bati follow me lè repeat ara mi. Ẹ lọ wo mo ti post wà lórí YouTube mi. Yiti kíni sọ Governor Zamfara State Senator Yerima tó sọ ẹ máa negotiate pẹ̀lú wọn ni ní tẹ́ fẹ́ ṣe sí tó ẹ yá continue omi síbẹ̀. Sheikh GUNMI also also commended the appointment of Nuru Ribadu as National Security Advisor, but expressed hope that Ribadu would not be a mere figurehead. Yes, wọ́n ní Ribadu kó má jẹ́ mere figurehead yo. Tó bá ti wà ńbẹ̀ báyìí as security advisor, National Security Advisor. Ó ti wà ńbẹ̀ báyìí. Ẹ mọ̀ pé kó tó wọlé náà. Shetima ti kó ló máa wà ní the charge security. Everything security àwọn fẹ́ wà ńbẹ̀. Everything about security. A ní àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n ní agbára. Àdìsọ́mọdé yẹn wọ́n wà ńbẹ̀ tó ní agbára. Àwọn tó ń jẹ́ alágbára lẹ̀ Yorùbá wọ́n wà ńbẹ̀. But no, àwọn náà fẹ́ wà ńbẹ̀. After Shetima náà Ribadu ló kàn. Ṣé GUNMI kó má jẹ́ figurehead o, kó wà ńbẹ̀ kó máa pump owó sílé ni o, ká máa negotiate pẹ̀lú àwọn brother àwọn ni o, kó máa wọlé láti Niger, láti Niger Republic, Futajalionu, Cameroon, Mali, kó máa wọlé láti everywhere ni no visa, no boundary, kó ṣá máa wọlé kó máa wá gba owó. Yorùbá Nàìjíríà owó wà ńlẹ̀, ẹ wọlé wá, ẹ wá gbowó, ìjọba yín ná, owó wà ńlẹ̀, ìjọba yín ná. Yes, owó wà ńlẹ̀ náà. Mo wá fẹ́ bi ẹ̀yin ọmọ Yorùbá, ibo ni owó yẹn ti ń wọlé wá? Àwọn náà ṣiṣẹ́ owó yẹn. Nigeria. Ìlú wo ibo ló dájú Nigeria? Àwa South West, a máa ṣiṣẹ́ fún wọn. Kó tún kó fáwọn brothers wọn, kò sí wàhálà. Ẹ jẹ́ ká síwájú. Sheikh GUNMI highlighted the lack of synergy among security agencies, which he said has hindered the fight against insecurity in the country. Ẹ̀yin náà kọ́ náà ẹ jẹ́ kó ṣe ṣe. Ohun táyé bá sọ ẹ̀dá, yebo òun náà ó fi ìbú ẹ̀ bódọ̀lá. Bá GUNMI, àwọn security ò lè rí ṣe. Gbàtẹ́yìn bá tẹ̀ ṣì wá ń bẹ̀.
He also expressed disappointment over the retirement of over 100 army generals, considering the resources invested in their training. Tinubu ṣe ó lóun wà disappointed. He's hiring over 100 army generals. Tinubu retire wọn, ó dẹ̀ fún wọn ní òbítíbitì owó. Ó fa àwọn míì síbẹ̀. Ẹni kò kí ń jẹ́ kílẹ̀ fẹ́. Àwọn kan ló kù ńbẹ̀ táwọn náà bọ́ síbẹ̀. Well, that's none of my concern, sha. Àárín ara wọn ló jọ wà. Ẹ jọ máa yanjú ẹ̀. He urged politicians to refrain. He urged politicians to refrain from politicizing the military and judiciary, recognizing their critical importance. Ọmọ Yorùbá o, ọmọ Yorùbá o, ọmọ Yorùbá. Sheik GUNMI, mi tẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ ná. Bàbá Tinubu, ẹ come over. Ẹ̀yin mo lọ́rọ̀ bá sọ o. Wàláì tàláì. Báwo lẹ ṣe fẹ́ rule? Báwo lẹ ṣe fẹ́ ṣe tó fẹ́ yanjú? How can you do this? GUNMI ti sọ̀rọ̀. Only they need emirs, professionals. Not even our obas were mentioned. He never even mentioned. Kò tiẹ̀ sọ̀rọ̀ àwọn olóṣèlú wa rárá, kò tiẹ̀ mẹ́nu débi Àmọ̀tẹ́kùn wa. Àwọn fìjìláńtẹ́ wa ńkọ́? Kò mẹ́nu débi tiwọn because they are not citizens of Nigeria. They see us as less privileged. Wọ́n ní àparò kan ọ̀gá jù kan láyé ń bí. Àfẹ̀yí tó bá gorí ebè. Kò sóhun tẹ́dìyẹ. Kò sóhun tẹ́dìyẹ tó lè fẹ̀yẹ àṣà ṣe. Tó lè fẹ̀yẹ àṣà ṣe o. Tó lè fẹ̀yẹ àṣà ṣe. Kò sóhun tẹ́dìyẹ. Kò sóhun tẹ́dìyẹ tó lè fẹ̀yẹ àṣà ṣe. Ó bá lè ya kó máa ya o. Bó lè ya kó ya. Tó bá lè ya kó dẹ̀ ya o. Bó lè ya. Òjò pé wé ìkòkò bó lè ya kó ya. Òjò pé bó lè ya. Òjò pé wé ìkòkò tó bá lè ya kó ya. This is why they don't want Sunday Adisa to come back. Because tó bá wá, wọ́n eradicate àwọn ajínigbé, wọ́n á kúrò nílùú. Ṣùgbọ́n tó bá yẹ kó wá, àwọn máa jẹ falala lọ. Àwọn máa jẹ gbádùn lọ. Ẹni tó bá jí gbé, ìjọba kówó kalẹ̀. Ẹnu ẹni gbogbo àjọ wà yẹn o. Ojúwe á bọ́. Ojúwe á bọ́. Ṣé mo sọ Jẹ̀bú? Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mo ń jẹ́. Gbogbo wa we gather day. Ẹnu ẹ̀ lájọ wà yẹn. Ọjọ́ everybody máa bọ́. Bàbá Tinubu, the best lè ṣe fún wa ni pé ẹ bá wa dìgbà Yorùbá nation. Tọ́. Bẹ́ẹ̀ kọ́ tẹ́lẹ̀ ẹ̀gbá. Ẹnu ẹ̀ ní gbogbo àjọ wà yẹn. Ire o. Yorùbáwùyí ni mo ń jẹ́. Ó dàbọ̀.